Elédùmarè o. Arẹwà òde ọ̀run. Arúgbó ọjọ́ arúgbó ọjọ́ tiwa làṣà forí balẹ̀ fún ọ kí a tó máa bẹ̀rẹ̀ orin lọ. ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni ọdún yìí o ọdún ògo rẹ ni ọdún yìí o ọdún ẹ̀yẹ rẹ ni àádọ́ta ọdún tó pé nílé ayé ogóje ọdún àtúnbà ọláyé lọ́lá olúwa ọkàn rẹ á balẹ̀ ọdún yìí o ọdún ògo rẹ ni. Láwùjọ lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọjọ́ tó lápẹẹrẹ ni. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àbẹ̀bí ọ̀kín mórí bọ̀gá mi Tiwa Làṣà ìbálọ́wọ́ Elédùmarè tí ò ní jó òun wá ṣe borí àrùnkù tí mo bá lẹ́nu ọ̀gá mi ni ibi tó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ Tiwa Làṣà máa kó wa jẹ níṣó. mo ní bí o sì ti sùn kí là bá máa pè níyàn bí o sì tàgbàdo kí là bá máa pè lẹ́kọ̀ọ́ yangan mo ní bí o sì tàdéhùnmí àjùwọ̀n kí là bá máa pè ní Tiwa Làṣà ọ̀gá mi àjùwọ̀n ọ̀gá mi àjùwọ̀n ọ̀gá mi àjùwọ̀n gbéra nílẹ̀ kò dìde nítorí Adéyẹmí ọmọ Adéníran lọ́jọ́ bí tòní èrè yá o. nítorí Adéyẹmí ọmọ Adéníran ọmọ ọlọ́jọ́ ìbí tòní. mo ní kókókókó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ 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 lòun akèrègbè kèrègbè tó bá ti lómi kan ò ní bá wọn pariwo lásán. mo ní níbi ká kọrin àní níbi ká pèdè tó mọ́gbọ́n dání Olúwa ní fún wa ṣe kì í ṣènìyàn. mo ti sọ tipẹ́tipẹ́ o mo ní Tiwa Làṣà oníbàáràn ìrà tí ò lọ́mọ nínú rárá. gbogbo ẹni tó bá ń pọ́n wa lé tí wọ́n ń gbé wa lárugẹ mo ní dandan ni ká bá wọn yọ̀ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni o òótọ́ ni bẹ́ẹ̀ náà ni a ò mọ̀mọ́ róhùn fáyọ̀ bí ò sọ pé f'Elédùmarè ọba tó d'Adéyẹmí ọmọ Adéníran sí lọ́jọ́ òní ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún 2021 ló pọ́ mọ́ àádọ́ta ọdún o àní ló pọ́ mọ́ àádọ́ta ọdún lókè èèpẹ̀. Adéyẹmí o Adéyẹmí ọmọ Adéníran ọmọ ọba nìyàn ó yá ṣe bí ọba ẹni yìí nìyàn ó yá jíjó ayọ̀ ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ òní tán ti kú tí wọ́n ti nù. ijó ló yẹ kó jó ayọ̀ ló yẹ kó yọ ọjọ́ ìbí rẹ̀ tó wọlé wẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọmọ Adéníran ọkọ̀ Kẹ́hìndé abá ọ̀yọ́ abá òjò.
adéyẹmí o ọmọ adéníran nísẹ̀kẹ̀ lọ́yọ̀ọ́ aláàfin ìmùlẹ̀ ti wà làṣà. àdìó ọ̀kín mo ní o máa gbóhùn ẹnu mi mo ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún yíwọnú ọdún o ọkọ kẹ́hìndé ọmọdé àná ló ti wá dàgbàlagbà. àdìó ọ̀kín o ní o bá mi sàmì ọ̀rọ̀ mi 50 ọdún tó gbé lọ́jọ́ òní 100 ọdún òní jẹ́wọ̀ fún ọ láṣẹ Èdùmàrè. Tèmítọ́pẹ́ o Tèmítọ́pẹ́ o ní o gbéra ńlẹ̀ wọ́n mú ké sí o ní bílé ló bá wà owó dé ẹ̀yìnkùlé ló bá wò owó dẹ̀dẹ̀. àdìó mo ní gbangba ló bá wò ó jòkó dédé o gbóhùn lẹ́nu mi ìmùlẹ̀ ti wà làṣà. àdìó mo ní abilẹ̀rẹ̀ abilẹ̀ talẹ̀ abohun gbogbo lóhùn ọmọ jẹ́nẹ̀tì mo ní o bá mi sàmì ọ̀rọ̀ mi. adífáfọ́lọ́fin àyàngbó èyí tó ń sawó ròde àìkú jẹ́ ó ràgó bẹ́ẹ̀ ló ní sánkú. ọkọ kẹ́hìndé o ọmọ wọn nílùú ọ̀yàn ikú bá wọ́ ọ délé kò ní bá ọ nílé ìgàngàn kò ní ó dà. àní bárùn bá wọ́ ọ délé o kò ní bá ọ nílé ìgàngàn kò ní ó dà. adéyẹmí o ìwọ lọmọ olówù àpèrán asukúngbadé ẹnìkan ìgbowó odò lọ́wọ́ Ọ̀ṣun talèèyàn tí ó gbowó odò lọ́wọ́ Ọ̀ṣun òtúkọ̀ tó lòun ó gbowó odò lọ́wọ́ Ọ̀ṣun olúwẹ̀rẹ̀ agbérù wọn lọ. àdìó ọ̀kín mo ní o máa fiyè sọ́rọ̀ mi ọmọ ewúrẹ́ wọlé àpọ́njù fẹ́fẹ́fẹ́ mo ní kí làpọ́nrín jẹ tẹ́lẹ̀ tí ó kù dọ́mọ ẹranko nílé àwọn bàbá tẹ̀yìn bàbá adéolú bàbá adérìnmọ́lá ẹ̀yin lọ́mọ atẹ́nìgboyè ọmọ àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́ wálẹ̀ bí gboyè nílé òwú àwúnupè ọmọ lákèrèjọ. Tèmítọ́pẹ́ o àní ta ni ò mọ̀ pẹ́nu làwú pòwò ẹnu làwú pòwò ṣe bẹ́nu làwú kòdèrè kókò nílé òwú. Lawrence Adéníran mo ní o máa fiyè sọ́rọ̀ mi ìwọ lọmọ akẹ́kàkà lójú ọlọ́rọ̀ ẹni bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. ọmọ agbọ́kú ìkà mátakìjì ẹ̀yin lọ́mọ agbọ́kú olóore sá tètè òwú ìránró bẹ́ẹ̀ ni ìṣèkà àwí ìfẹ́nu kúrò ní tòwú kò wá rí o. ọ̀gánilásá ọ̀gániníyítẹ́ global concept suite A18 l'Abuja shopping mall Wuse zone 3 l'Abuja ni wọ́n ti ń dábí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òbẹ̀. mo ní níbi kábánikọ́lé káyàwòrán ilé kó dúró rekete. òwú la kọ́dà o òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù ẹ̀ bèrè wo. òwú la kọ́dà o òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù òwú la kọ́dà o òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù kẹ́ bèrè wo. òwú la kọ́dà o òwú la kọ́dà o bí ẹ̀dọ́wù ẹ̀ bèrè wo. mo dúró mo ríre mo kórè mo bẹ̀rẹ̀ mo ríre mo kórè èmi màmá kórè lónìí o mo kórè. mo dúró mo ríre mo kórè mo bẹ̀rẹ̀ mo ríre mo kórè èmi màmá kórè lónìí o mo kórè. mo dúró mo ríre mo kórè mo bẹ̀rẹ̀ mo ríre mo kórè èmi màmá kórè lónìí o mo kórè. mo dúró mo ríre mo kórè mo bẹ̀rẹ̀ mo ríre mo kórè èmi màmá kórè lónìí o mo kórè. tó mo ní bẹ́ẹ̀ ò mìíràn ṣe bẹ́ẹ̀ gbóhùn erin ni bẹ́ẹ̀ ò mọ̀sà ṣe bẹ́ẹ̀ jí ọlọ́bẹ̀ oníbẹ̀ ò mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi mo tún dé bí mo ṣe ń dé adéwùmí àjùwọ̀n ni mi ń jẹ́ ìkọ́ni mi olókùn ní òlẹ́sìn akéèkúyá ọmọ oníyé epo àpèjẹ́ ẹni tí wọ́n ń pè ní tiwa làṣà. mo dúró mo ríre mo kórè